àbúní àlálù àlálàhù yàyínájú yàyídárí bàkìmáyì bọ́jíjà kàbíbù ọ̀kàmù wàdìkàlù àìkàlù àìkàtọ̀lù hakimu àdínàdí àmàlì àmàlù bàyìnà ìjáfì wà nù. ọmọ tí ò sírù tó lè dá padà àti ọ̀nà ọlọ́wọ́. ìnà màfàrà ìrìnsà ìdá láàyè. ọmọ tó dá Jésù kó fún láṣẹ bẹ́ẹ̀. kàmá fàlẹ̀ àdàmà. ọlọ́run ní bí mo ti ṣe bí mo ṣe bẹ́ẹ̀. ẹ̀rẹ́kọ̀ wú mi jùlọ bí. ó bá pe àrò dìde ní ọlọ́run. fún mọ̀ká dáadáa rẹ̀. Báwo mi fáwọn àgbàpẹ̀ mi jẹ́ ọ̀tá ilé òkè. Bàbá ìṣàbùrú ò ní ṣe alágbára ọlọ́wọ́ lánàá. Tí ó ṣe láti ilé mi mú láti lójú ní ilé o. Gbogbo agbábọ́bátà ọ̀tọ̀ òníra ni wà láyé ìlágbára. Bàṣẹ mi sí wọn lẹ́sẹ̀ ọdún rú. Àforíjì ṣẹ́jú ìrora bá kun. Àforíjì ìrìn ọlọ́run. Ìnáwó ká mẹ́gà fara. Àforíjì ò ní lọ. Yorùsílì sàmà alẹ́ ìkó mi ní rárá. Ọba páàsì náà ni ó kọjá. Ayùmú dídì kò mi àmúwálé wà bá ní. Ọba ìgbà páàsì wa ilé tí wọ́n yẹ. Wàyẹ̀dẹ̀ alágùn jáná ti. Wàyẹ̀dẹ̀ alákùn àníhà. Màlẹ́kùn látàrí júnà lílá ìwà kọ́ra. Ó sì ń tẹ̀ fi sáré ọ̀là òjò tẹ̀. Ọkọ̀ ní ìdálá kọ́kùn máa ti wára. Dandan ni kò gbọ́ ọmọ kan tó dé èèyàn ní. Àforíjì ṣẹ́jú rọ́bà fún ìnáwó ká mẹ́gà fara. Alẹ́ mi ọlọ́kọ̀ bá ni mo dá yín láti bẹ̀rẹ̀. Yorùsílì sàmà alẹ́ ìkó mi ní rárá. Ọlọ́run ni mo bá ti ṣe dáadáa tẹ́ fọ́lọ́ àforíjì dáadáa. Ayùmú dídì kò mi àmúwálé wà bá ní. ويجعل لكم جنات ويجعل لكم Astaghfirullah 100 Astaghfirullah 100 Astaghfirullah 100 Astaghfirullah continuously be saying Astaghfirullah continuously. Agbára òjò Astaghfirullah Astaghfirullah ẹ máa wí bẹ́ẹ̀ Astaghfirullah Astaghfirullah ọ̀fẹ́ kọjá nìyẹn Astaghfirullah Astaghfirullah. Astaghfirullah 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 Astaghfirullah. Tọ́ba ti mú lẹ́nu ọ̀rọ̀. Astaghfirullah 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 Astaghfirullah. Ẹ̀jẹ̀ wọlé Astaghfirullah. Tọ́ba máa dá yẹn padà lẹ́nu ọ̀nà. Astaghfirullah 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 Astaghfirullah. Kúmọ̀lá Astaghfirullah. Astaghfirullah 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 Fagade sẹ́rí. Astaghfirullah 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 Astaghfirullah. Adékùtù Anafi Astaghfirullah Astaghfirullah lórí Instagram ẹ invite àwọn èèyàn. Astaghfirullah. Adékùtù lọ́lọ́ ẹ invite ẹ lórí Instagram. Astaghfirullah. 204 ẹ máa ṣí ẹ̀rẹ̀. Astaghfirullah. ẹ máa ṣí ẹ̀rẹ̀ ẹ̀dùn lọ bẹ́ẹ̀ gbogbo mọ̀mí ní ayé ló nídìí àsìkò yìí kọ́dà kìrìsìtẹ́nì inú ayé. Àsìkò yìí ó ti jẹ̀ mọ́ lọ́wọ́. Astaghfirullah. ẹ̀dùn lọ́dọ̀ rẹ̀ ẹ̀dùn wá Astaghfirullah. Àwọn àsìkò tiẹ̀ nìké ṣe December lọ́wọ́ máa wà mọ́kò ná ọlọ́run kó tún ọdún ṣe fún ẹ ọdún àsìkò yìí ló lè tún ọdún ṣe. Astaghfirullah Astaghfirullah inna ẹ̀tọ́ mi dà ó ẹ̀tọ́ mi dà. Ọlọ́run mo mọ iye ọjọ́ orí mi lónìí ọlọ́run ọjọ́ náà. ẹ̀tọ́ mi dà ó
sówó wọ́n pè mí lówó tó rọ́jọ́ ń lọ. wọ́n pè mí ní ọ̀pá fáìn lásán ni kùrákùnrin. kò sí tó burú tó kà máa ní abẹ tí gbogbo ṣe da tó kù lọ́kùnrin. ó bá gbọ́ àlàyé ọ̀rọ̀ àsìkò tá a wà yìí dáadáa jẹ́ ń júwe fún ẹ. dèdè àsìkò yìí ló dàbí December nínú ọdún. àsìkò yìí ọdún December ti tiẹ̀ tó jẹ́ ti mùsùlùmí òun ló ti fẹ́ parí. òun náà mọ bí ọ̀sẹ̀ máa ronú tó bá di December pé ojú kan náà mo sì tún wà. má lọ wá rò pé July ló wà lélẹ́yìí àbí August ló fẹ́ dé ọdún 1441 ó ti fẹ́ parí nìyẹn. oṣù kánókù lẹ́yìn rẹ̀. kò pé oṣù kan náà nítorí wípé nínú ẹ̀ láti mú yìí kó wá farabalẹ̀ kó padà sọ́dọ̀ Ọlọ́run pé ẹ̀tọ́ mi dà ó. ní Ọlọ́run zòlẹ̀ ẹ̀yà lónìí báyìí Ọlọ́run. ẹ̀tọ́ mi dà ó. Ọlọ́run dákun ṣàánú mi Ọlọ́run. ẹ̀tọ́ mi dà ó. ẹ̀tọ́ mi dà ó. ọmọdé máa sọ bẹ́ẹ̀ fọlọ́ pé Ọlọ́run ojúṣàánú. ẹni láti gbẹ́yìn kó tó. owó tó bímọ tó bá bọ́ sọ́dọ̀ orí kan bó bímọ. ọ̀dà kò wọ́n sọ ilé abẹ́lá ilé ilé. ọlọ́run dákun wá sí ìyanu wá sí tí mo fẹ́. ẹ máa máa múlò wọn nígbà rádà ṣe ẹ̀dá yakun lálẹ́ kó ń fáyà kó. ọba mi ọba aláṣẹ tí ò ní yá ọlọ́mọ bí ọba tó. àṣùwọ́n adáńlá ti rí ẹ̀rí ìyàrá fún tuntun ní ṣe wáyé lórí tó ń jẹun. bí àṣẹ rẹ wá lò lórí yọ. wàlá ọ̀la. sẹ́ni tó lè yanjú ẹ̀. La ilaha illallah. La ilaha illallah. 100. La ilaha illallah. ṣé kò pé La ilaha illallah. ọtí ní forí yìí mi. La ilaha illallah. ọba ní tààrà ní kọ́ ọkọ̀lù sí báyìí. La ilaha illallah. ọba ní mọ ọlọ́ba láìka kan ò lè dábì lú. La ilaha illallah. ìyàbò alágbàṣe ní. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. wọ́n la láṣẹ tó ọba ti ní mọ. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. ọlọ́run jẹ́wọ́ agbára rẹ ọlọ́run jẹ́wọ́ agbára rẹ Ibrahim Akànní. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. ọlọ́run kò tí já ní bàbá yìí. La ilaha illallah. mẹ́sì aláìká àbúrò ní sí ẹ. La ilaha illallah. La ilaha illallah. ẹ̀sìn adébẹ̀lì gbogbo àyíká ẹ̀wà lórí Instagram. La ilaha illallah. kò sẹ́lò mí lẹ́yìn ọlọ́run. La ilaha illallah. lẹ́yìn rẹ̀ ó dà ní tí o bá ti sin ẹ̀ nígbè lọ́wọ́. La ilaha illallah. ọmọ eléyìí àti ẹ̀sìn tiẹ̀ bẹ́ẹ̀ já lọ bọ́bọ̀ àmì níbo ọba òun fẹ́ lọ bá. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. ọba tí ń tọrọ ẹ̀mí gbogbo lọ́dọ̀ ọba ẹlẹ́mìí. La ilaha illallah. wọ́n ní gbogbo ọba tó kù. La ilaha illallah. ọba kan ṣoṣo ọ̀kan ọba ṣoṣo. ìyá tí wọ́n gbé there is no God but Allah. ọba kan tí ń dẹ́rù bá gbogbo ọba tó kù. La ilaha illallah. ọba tí wọ́n sọ fún wọn lọ fi dẹ́rù bọ́ bá mi fi ọba wọn sì dẹ́rù ọlọ́run. La ilaha illallah. wọ́n wá gba ọba náà láàfin pé ó tọ́ ni o ibi táwa wà yìí akọ ni ọba kan láàfin tí òfin búlọ́ọ̀kù mọ́ ó lè yọ sí wa o. La ilaha illallah. ọba tó já sí pé inú ilé tó bá wọ̀ kó bá ní ká máa rẹ́ẹ̀lì ẹ̀ bá wọn rẹ́ẹ̀lì ó sì tún máa lù yín. La ilaha illallah. yóò sì wà ní ilé kan wọ́n sì ní ọ̀ọ́yá ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀kú báyìí bẹ́ẹ̀ bá sì lẹ́yìn ní bá wọn sunkún. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. ọba tí yẹ́bẹ̀ là ń pè é ó ní. iṣẹ́ ẹgbẹ́ àwọn àtàwọn wa àtúnṣe. àwọn ilé kan bẹ̀rẹ̀ ọgbọ́dọ̀ rẹ̀. La ilaha illallah. ọba rẹ̀ ní bẹ́ẹ̀ níbi tọ́lọ́ ti lọ jẹ́ wọn agbára orí ìyẹn òkè. La ilaha illallah. aláti rẹ̀ níbi tọ́lọ́ ti wá dá wa. La ilaha illallah. da orílẹ̀ ń bomi kọ̀ fún bọ̀rọ̀ bá ló jẹ́ bẹ́ẹ̀. La ilaha illallah. alájí akérò ṣe yẹ ẹ̀ lẹ́nu ẹ̀. La ilaha illallah. àkẹ́sọ̀sọ̀ ni. La ilaha illallah. ọba àti lórí yìí gbàṣẹ rẹ̀. La ilaha illallah. La ilaha illallah. ayé tuntun ọba àkẹ́sọ̀sọ̀. La ilaha illallah. ó ní ìjọba àbí lọ gbére. La ilaha illallah. Muhammadur rasulullah. Alayhi salamullah. Allahumma salli ala sayyidina Muhammadin.
اللهم صل على اللهم صل على سيدنا محمد الفاتح لما ما غفر أخلاق الأكبر صراط المستقيم وعلى اللهم صل على ورجال هذه اللهم صل على اللهم صل على مساكين وعلى اللهم صل على أباوي تبقى ما رجعنا إلى صراطك المستقيم اللهم صل على سبحان ربك رب العزة عما يصفون والحمد لله رب العالمين. àníyàn orí mi o mọ̀ mi o mọ̀ tó ń ṣe mí. ọlọ́run ọdún mi mo fọwọ́ ra ni mo fi lù ẹ́ bẹ́ẹ̀ ọlọ́run. orí mi o mọ̀ mi o mọ̀ tó ń dùn mí o. ọmọ tí ń pa mí lẹ́kùn ọmọ tí ń bà mí lójú ọlọ́run. orí mi ọmọ mi o ọmọ tó wù mí. ọlọ́run ọba mi ọmọ tó ṣe mí ọlọ́run ó ṣe tó ṣe mí ọlọ́run. ó dẹ̀rí mi ọmọ mi o ọmọ tó ń dùn mí. gbogbo tí o mọ fẹ́ tí ń bà mí lójú ọlọ́run ṣe mo mọ orí ọlọ́run. tètè dá mi lò ó. Allah. kọ́jú máa tì mí o. ọgbẹ́ dára máa ṣí ẹ máa ìbá ìṣàwọ̀ yẹn. tètè dá mi lò ó. ọ̀dọ́ máa rẹ̀ mí. Mọ̀ráyà Badmus máa bá ṣí ẹ. ẹ bá wà lè bá mi gbé. èmi á sọ pé ó yẹ mi dáadáa. ó lè dá mi lò ó. èmi á yọ. Olúwa balẹ̀ ò ṣe mọ́. ìgbésí ayé ọ̀dà wàhálà ni. ẹ máa ṣí ẹ rẹ̀. ọlọ́run dákun ayọ̀ ọlọ́run dákun mo bí ọ́ ni ọlọ́run. gbọ́dọ̀ ara sí mi lágbàdá. jùmọ̀kẹ́ bàtáyọ̀ ọlọ́run ní dá wàhálà. ọ̀làdá bí mo wà wọ́dù. ṣùkúrà zima ògúnṣínà ẹ̀ nígbò kú ọmọ yín lẹ́gbẹ̀rún. ọlọ́kùn àlò ọ̀rọ̀ olúwa. ọlọ́run gbọ́dọ̀ ó wà láà àpáàlẹ́ ọ̀dọ̀kùn àlè ọ̀lẹ́ ilé. àti ọlọ́run wa ní màlúwàkì. ọba tó ní mí mo pè ọ́ mo gbára lé ọ̀dá mi lóhùn. wàlá ọ̀làwàlà kú wàtà ilé àlè ilé àlè ìlàbí. ṣé agbára náà tó tó gùn yìí iṣẹ́ tí ì bá ṣagbára yọ. iná máa bẹ́ẹ̀ni kan bá dá àyàkọ́ yóò bu lọ́wọ́. àmúrò bẹ́ẹ̀ni kan bá ní màá ṣe é wọ́n lè ṣe òun náà. ìzára dàṣẹ á. ìyá náà nìkan ló lè ṣe pẹ̀lú tó. ayàkú làlàwú kúrú fẹ́yàkú. àṣẹ ẹ̀rọ náà ni àṣẹ ìná náà ni àṣẹ. Fàṣùbù ánàlàbí ibi ẹ̀dí ìmàlágún ìlú ọba aláṣẹ tí ó ṣe ilé ìtúrìjà ohun ọba tí gbogbo owó padà lọ bá. wàlá ọ̀rẹ́. Quran 42 verse 52 to 53.
Oh yeah, Google your Quran. You bring out your Quran now. Go to Quran 42 verse 52 to 53. Allahu Akbar kabira. Allahu Akbar. Ẹ bá gbàgbé o. Quran 42. Méje. Wa kadhalika. Ọlọ́run ní àwọn náà bá ti sẹ́nu ni. Awhayna ilayka. Àmúwábàrẹ̀ ànẹ́bí kò sínú àmútọ̀runwá rẹ̀. Ruhan min amrina. Ẹ̀mí èmi Ọlọ́run èmi ni mo fẹ́ sílẹ̀ ànẹ́bí lára mo mú wá bọ́ ni. Ma kunta tadri. Àná ní tẹ́lẹ̀ ìwọ náà mọ̀bí tó fẹ́ dojú kọ. Mal kitabu. Mọ̀bí tó fẹ́ dojú bá mọ̀bí tó fẹ́ bọ̀ ìwọ náà mọ̀bí. Walal imanu. Ó sì máa ń ṣe tó ní ìwọ náà dá àmọ̀ tẹ́lẹ̀. Walakin Ọlọ́run ní ìdúró wọn bẹ́ẹ̀. ja'alnahu nuran. Èmi ni mo ṣe ní ìmọ́lẹ̀ fáyé. Nahdi bihi man nasha'u min ibadina. Ẹni tó bá wù mí ni màá fi tàmẹ́lẹ̀ sáyé rẹ̀. Wa innaka Nínú ọgbọ́n látòrí ilẹ̀ ìrẹ́ latahdi látòrí sí wọ́n ti mọ̀ nínú. ila siratin mustaqim. Mo ti lù ẹ́ gbogbo ẹni tí wọ́n náà ọmọ wọn fà àwọn èèyàn mọ̀nà wọn. Siratillahi Ojú ọ̀nà tèmi lọ́ máa mú. alladhi Èmi ọba lahu ma fi samawati èmi ọba tí mo ní gbogbo nǹkan bá wa láti. ma fil ardi. Ọlọ́run èmi náà mo tún ní. Ala Ọlọ́run ní ẹ̀lọ́ tẹ̀sí kẹ́kẹ́. ilallahi Wà lámàdí ọ̀rọ̀ tasirul umur. gbogbo ẹjọ́ tẹ kó lọ bá baálẹ̀ tí ò yẹjú tẹ kó lọ bá dájọ́ tí ò lẹ́jú ọ̀dọ̀ mi wó kú wa. Láàrin ìṣẹ́jú tí ò ní pẹ́ nísìn àyà yìí ni wàá bẹ̀rẹ̀ rẹ̀ tó bá ti wá ń ké tó bá ti wá débi siratillahi alladhi lahu ma fi samawati wa ma fil ardi tó bá débi samawati yẹn wàá fojú yẹn wàá gbé sókè bígbà tó ń rí Ọlọ́run níbẹ̀ wal ardi wàá tún wá rọlẹ̀ ó ṣe wá ní aláìláìláì ẹsẹ̀ lórí gbogbo tí mo wí mo mọ̀ fún wa lọ́dọ̀ ẹ̀ mo gbé gbogbo fáìlì yẹn máa gbé níwájú Ọlọ́run ó pariwo Ọlọ́run dára. tó bá ti débẹ̀ yóò bu ó ọdún. yá ẹ̀jẹ̀ nkọ́kọ́ wí alákọ̀ọ́kọ́ tó bá ti pé méje ẹ̀yin obìnrin ó dákẹ́ ẹ̀ kàn máa fọkàn yín dà níyẹn yẹn àwa ọkùnrin àwa máa kọ̀ntínú rẹ̀ tí ó fi pé mẹ́sàn-án ó yẹ pé bismillahir rahmanir rahim wa kadhalika awhayna ilayka min amrina ma kunta tadri mal kitabu walal imanu walakin ja'alnahu nuran nahdi bihi man yasha'u min ibadina wa innaka latahdi ila siratin mustaqim siratillahi alladhi lahu ma fi samawati wa ma fil ardi ala ilallahi tasirul umur. Allahumma amin. Àkọ́kọ́ nìyẹn. Masha Allah. That is the consultation. Masha Allah. Àsìkò tí ẹ bá bá consult Ọlọ́run. Allahu akbar kabira. Súra yẹn ní jẹ́ the consultation. Masha Allah. Suratu Shura. Allahu akbar. So àwọn àgbàlagbà ó ní orúkọ tó lọ sọ Kùránì kọ̀ọ̀kan ó ní orúkọ tó lọ súra kọ̀ọ̀kan àwọn nǹkan kan máa wá ṣẹlẹ̀ nínú súra yẹn tí ó mọ̀ túmọ̀ mo gbẹ́jọ́ mi wá rèé súra the consultation ni mo gbẹ́jọ́ mi dé
lásìkò táwọn èèyàn ń jà sọ́rọ̀ ọdún lọ́wọ́ ìwọ fẹ́ sáré sẹ́tù tí wọn ní mọ̀pọ́lọ́ lè sẹ́tù rẹ̀ àkọ́kọ́ yìí. Adi alara olùkọ̀tún. ó yẹ tún bọ̀ ẹgbẹ́ Bismillahirrahmanirrahim. Wakadhalika awhayna ilayka min amrina ma kunta tadri الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا تسير الأمور اللهم آمين بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تسير الأمور اللهم آمين أدعو بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا
wí dáadáa. Ilallahi tasirul umur. Allahumma amin. Bismillahir rahmanir rahim. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك أما ويتوارو ní bá ní nǹkan mi tẹ gbójúlé kọjọ́ ọlọ́run ẹ̀wí dáadáa lẹ́tọ̀ àdí ìdá sírọ̀tì mustaqim sírọ̀tì láàyè alladhi lahu ma fi samawati wa ma fil ardi ala ilallahi tasirul umur. Allahumma amin. Bismillahir rahmanir rahim. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تسير الأمور. اللهم آمين. ẹyọ kan tó kù rí fáwọn obìnrin ẹ fẹ́ bismillahir rahmanir rahim. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله
rí kàpé tẹ́lẹ̀tẹ́lẹ̀ sáma dàníyàn ó máa dáhùn àmẹ́yìn ọkùnrin ẹ máa wí tẹ̀lé mi bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. wa kadhalika awhayna ilayka min amrina ma kunta tadri mal kitabu wala al-imanu walakin ja'alnahu nuran nahdi bihi man nasha' min ibadina wa innaka latahdi ila siratin mustaqim siratil lahi alladhi lahu ma fi samawati wa ma fil ardi ala ila allahi tasirul umur allahumma amin. ẹyọ kan tó gbogbo ẹgbẹ́ bismillahir rahmanir rahim. wa kadhalika awhayna ilayka ruhan min amrina ma kunta tadri mal kitabu wala al-imanu walakin ja'alnahu nuran nahdi bihi man nasha' min ibadina wa innaka latahdi ila siratin mustaqim siratil lahi alladhi lahu ma fi samawati wa ma fil ardi ala bẹ́ẹ̀ bá ní gbà wọ́n ná ọlọ́run ó yá ìwé ọkùnrin dáadáa ila Allahi tasirul umur. ó yẹ ọkùnrin yìí ní ẹ̀dàníyàn táwọn ọkùnrin náà dàníyàn táwọn obìnrin náà tún dàníyàn kún wa. ó yẹ sọ dẹ́fẹ́. nípa bìnrin nínú tí mi láàyè àánú ọlọ́run yóò wọnú ayé yín wá o. bìjẹ̀mí ní ìsìtì mi láàyè àgbọ̀nsírí ọlọ́run yóò wà pẹ̀lú yín. ìbàdí àmú ìlà ọlọ́run ò ní bínú sókàlùkù wa má. bíjẹ̀ ẹ̀dọ̀tì jù ní ìlà àánú ọlọ́run yóò délé oníkàlùkù wa. bí ẹ̀lfì la ọ̀làwọ̀lẹ́kùn wọ́tà ìlà bí la agbára ọlọ́run yóò máa bẹ́nu ayé wa látòní. bẹ̀gẹ́rì tó fi kànáfì la látòní ìlọ àti wọnú sọ ọlọ́run. wàtàwàsá kí tó fi kìtàbí la gbé òkúrò ní ọlọ́run àgbè dání sí ìwà. wàfẹ́jẹ̀ tó bí rasulillah asádọ́ sí ọlọ́run àdẹ́bí Muhammadu. ìjọba mi mọ̀lìkì la ọlọ́run bá ti ń bẹ káwa náà máa ṣẹ́kù. ìbàkọ́ yìí mọ̀lìkì la ọlọ́run bá ti ń ṣẹ́kù káwa náà máa bẹ. yàwó yàwó yà ọba alágbára wa dá wa lóhùn. ìyílù ìyílù yìí ọlọ́run wá ṣe tá a fẹ́ fún wọn lóhùn. ìyáṣu ìyáṣu ní ìyáṣu kíákíá nìkan náà yóò jẹ́. àdábùrẹ̀ mùsíbí jáde lọ sọ ọlọ́run látòní ìlọ ọlọ́run. wàmùnà tún wà bí ayé ti lọ àánú ọlọ́run ọba mi mo rán sórí kálukú yìí. wà fẹ́ tún wà bí ayé ti
ti wà fíjì ní àkí. yóò wọnú ayé yín látò ní ìlọ. bí akíma yóò yí ni ìtọ́ ọmọ wáyé ọ̀rọ̀ mi. ní agbára ọlọ́mọba àlàyé ọdún òní ṣe yìí. Jìbìrìlù wáyé mi ni. Jìbìrìlù onígẹ̀brẹ̀ ogbóore ogbó Ìsìlábìlù mìíràn fẹ́lẹ̀ mi. oníyúrẹ̀ owó máa dó sẹ́yìn wá. Àsàrà ìlú ayé sàrí. àsàrà ìlú yóò dó sẹ́pà láti. Sayyiduna Muhammadu sallallahu alayhi wa sallam amami. ó ṣe ọlọ́run yóò dúró síwájú wa yóò máa bá wa wáre. Wàásù Musa bìyẹ̀dí. bàbá Musa bẹ̀ lọ́wọ́ wa. Khatamu Sulaimana ala lisani. ọ̀gá náà Sùlẹ̀mánù ó bọ́ sórí ara wa. Man takallamtu ma'ahu wa ahabani wa qada hajati. ètò bá lọ fẹ́ lò rẹ bá sọ̀rọ̀ yóò máa fẹ́ràn rẹ yóò sì. Wa nuru Yusuf ala wajhi. ìmọ̀lẹ̀ ànábì Yusuf ó wojú rẹ. Ma'ani. ẹni bá ti rí ọ láyé. Ahabani. yóò máa fẹ́ràn rẹ lọ gbé rẹ. Wa ta'a amri. ó sì tó fẹ́ fún ẹ bẹ́ẹ̀. Bila ilaha illallah. ṣe ọlọ́mọba àlàyé. Alikami mutani. àbúrú kan ò ní sí alágbára ọlọ́mọ. Sayyiduna Muhammadun sallallahu alayhi wa sallam. ànábì yóò wọnú ayé yín wá. Sayyidil mifdal. síwájú ọ̀gá àgbà náà yóò Wa sallallahu ala sayyidina Muhammadin. àwọn ọlọ́run yóò wáyé oníkàlùkù yìí. Wa ala alihi. ọlọ́run yóò máa bá Wa wọn. sahbihi. àwọn sábẹ́ rẹ̀ láwọn Wa sallim tasliman kathiran kathiran. Walhamdulillah. Al-Fatiha. Ẹ̀yin aláṣeyọrí ẹ̀wí dáadáa. A ti tún parí ẹ̀ nìyẹn. Ó yẹ ẹ̀ máa kíra yín kú oríire. That you were able to attend the prayer. It is more than 100% that Allah will accept it. Oh yeah, just be giving thanks to Allah that He has answered. Sanwó rẹ̀ rárá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sẹ́yẹ ni Ọlọ́run máa jò fowó ṣe ní ẹ̀rọ Ọlọ́run máa jò fowó ṣe ní ẹ̀rọ òfò kì í ṣàlàdúrà o òfò kì í ṣàlàdúrà Ọlọ́run máa jò fowó ṣe ní ẹ̀rọ Ọlọ́run máa jẹ ìyàwó jẹ̀bi ọ̀ Ọlọ́run máa jẹ ìyàwó jẹ̀bi ọ̀.
mess you up. Inshallah Rahman, after this prayer you are going for the first nafila. Wow. The first nafila, like I promised, inshallah I shall send it. It shall be sent to every platform right now. You have to do the first nafila right now. Then after then, inshallah, we meet at exactly 11 o'clock in the morning tomorrow. Inshallah Rahman. May Allah accept it as an act of ibadah. Allahumma Ameen. That nafila is very important to your life. If only you know, a lot of people wọ́n máa ń parẹ́ tó bá wà lórí foríkalẹ̀ yẹn wà á máa ní àwọn ìfọ̀kànbalẹ̀ kẹgbẹ́ òun bá Ọlọ́run sọ̀rọ̀ tí máa fún yín ládùúrà kò ń ṣe àdúrà tí àrórí kòkó àdúrà tí mo ti ṣe ní ògbọ́ òun ṣe no network ní òní gbé fóònù tí òní mú network wà bá olùgbọ́ ànábì kí ni yóò dùn rárá sallallahu alaihi wa sallam nígbà tó bá forí yẹn kalẹ̀ tó bá gbé láyé ni ẹ̀ẹ́dẹ́ tánà mí ni ẹ̀ẹ́dì nánà kúnà inshallah lágbára Ọlọ́run aṣọ́dún ayọ̀ tó wá di ní ọ̀sán ọ̀la àpàdé pẹ̀lú Latif ní àárọ̀ ọ̀la 11 amabẹ̀rẹ̀ Nigeria time inshallah bisẹ́ tí ní mọ́tà ìlú yẹn mashallah Allah will make it easy for us la hawla wala quwwata. اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم واغفر لنا وارحمنا وانت ارحم الراحمين ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من امرنا رشدا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ان شاء الله الرحمن. I'm not in any platform. Oh yeah, Imam. Me. I'm bí wọ́n ṣe máa wọnú platform torí nàfíà yẹn ẹgbẹ́rẹ́ bẹ̀rẹ̀ ní sísí báyìí. Ìyẹn ìdílé bá wà ní Nàìjíríà báyìí àbí ní àwọn sàlùwàlá kó lọ bẹ̀rẹ̀ rẹ̀ báyìí. Wáyé tí máa ti kọ́ fún ẹ tọ́ báyẹn lọ kọ́ síbi kan.